àwọn ọ̀rọ̀ kan wà ìtàlẹ́yìn ti máa sọ àwọn ọ̀rọ̀ kan wà inú ilé ló dá kíyàn ti sọ. mo fẹ́ jẹ́ kó mọ̀ọ́mọ̀ kó wá wo ilé mi ni mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé àtọ́ba tẹ́lẹ̀ ní mi kì í tó jọba àbọ̀rọ̀ tí mo sọ ti yẹ sórí mo fẹ́ kó wo gbogbo inú ilé yìí èmi ni Ọlọ́run jogún ẹ̀ fún sọ̀rọ̀ tí mo sọ ti yẹ náà ṣe tí Ọlọ́run bá jẹ́ kó jẹ́ mi ní o gbogbo inú ilé pátápátá báyìí ó máa yan kiri ni sórí DPO ní mi ṣó yẹn sìn sórí àwọn ọmọ ọ̀tá torí yẹn wọ́n máa ń fi àyè tiwa sọ́tọ̀ ni are you getting my point ìyá kọ́kọ́ òde ní ẹ̀jẹ̀ wo tí èèyàn kan bá mọ ẹ lójú òun tó ń yẹn ti dáràn bó mọ ẹ lójú lásán báyìí ó dáràn kí mọ́tò bá ń lọ títì tó tẹrọ fọ̀ sí ẹ lára wà láì ó gbé sórí kò sẹ́ńtì mi lè ṣe torí tiẹ̀ o wo mo fẹ́ jẹ́ kó máa wá yínú ọlá kó máa wá fi ara yọ́lá kó wà òkè torí pé mo rẹ́dì láti ná last fún ẹ mo dẹ̀ máa tọ́jú ẹ to the core are you getting what I'm saying sórí wàwá bẹ̀ wàwá di ẹlẹ́wù wọ̀yí mo máa tọ́jú ẹ owó wà ní ọwọ́ mi tí mo lè ná fún ẹ. ẹ wò sá ẹ wo ọkọ mi nígbà tá a fẹ́ fẹ́ra wa kò sí ìlérí tọkọ mi ò ṣe fún mi tán kódà kó jẹ́ kó yé mi pé mi ì ní ṣiṣẹ́ kankan òun àdọ́gbọ́n àwọn àdọ́gbọ́n kí ló fẹ́ mi tán báyìí ìyá máa jẹ mí ẹ wo aṣọ tí mo wọ̀ yìí aṣọ wẹ́ẹ̀dì sísá ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó já sí wípé ìtẹ́lẹ̀ àpótí mi ni mo wọ̀ jáde àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ ń sìn ṣe mọ̀ pé Ọlọ́run náà kú ní sọ̀kalẹ̀ wá ràn yàn lọ́wọ́ èèyàn náà ló máa rán síyàn tó bá jẹ́ pé ìlà láàánú mi kò sí problem sá. sórí jí fẹ́ sọ kí nǹkan fún ẹ ó mọ àwọn tó ń pè ní ẹlẹ́wù wọ̀yí tó bá wo eléyìí wàá wo eléyìí wàá wo eléyìí wàá wo eléyìí in fact ìgbádùn ni fún ẹ ìwọ jẹ́ mi ní ìhòòhò tèmi ṣé tó bá jẹ́ mi ní ìhòòhò tèmi ìgbádùn bẹ̀rẹ̀ o ò ní problem kankan nínú láìfẹ́ àbúrò tí mo sọ ti yẹ ẹsìn ìwọ má wọrí ìwọ jẹ́ mi ní ìhòòhò mo promise ẹ mama take care ẹ. that's what I got. o ní respect gan má wọ ló ti wọnú ọlá má wọrí. dákunjọ ọmọ obìnrin torí Ọlọ́run má bínú àná torí Ọlọ́run sórí mo fẹ́ wà Ọlọ́run ọba ń gbọ́ mo fẹ́ wà ìyàwó mi lọ́sàn látakò mi sórí owó tó wà lọ́wọ́ mi ìyàwó mi mọ̀ ń pẹ́ torí mo fẹ́ fi sanwó iléèwé bùnmi ni mo ní mo fẹ́ wá fi ta wípé tí n bá fi owó ohun tí n bá fi ta o tówó yẹn bá pọ̀ sí o màá kàn san owó yẹn ní kìsì fún wọn ní o kí n má san kelekele o bí ìyàwó mi ṣe yarí nu ló ní rárá o òun ò ní gbà o àfi kí n lọ sanwó iléèwé o n bá fẹ́ dọ́gbọ́n sájáde bó ṣe rá mi gbá nìyẹn ó kó mi tán ní tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ fíò báyìí lẹ́sẹ̀ mímì lẹ̀ àfi wì lórí iṣẹ́ àkóní òjẹ́ ń jáde mọ́ lánàá dákun bò wà ní nísìn. Àrẹ̀mú o mẹ́sìn sókè tí mo gbé 44 single 5 tí mo rẹ́ sí ọkàn àjẹ́ pé 15 àpérè mo rẹ́ sí mo gbowó ọpẹ́. èló ló gbà. mo gba 12k. mo kú. káwa ní pé èmi náà wá torí 20,000 owó school fees o lèmi fẹ́ kó sí ká ní mo wá kó 20,000 sí owó gidi mà ní màmá jẹ. wo kí n má parọ́ fún Àrẹ̀mú ó gbó táǹgbọ́ owó tabua owó jaburata owó pàǹpà owó tó kẹ́fìtì yé kárí ọ̀rọ̀ bá rẹ́ bíi 20,000 yẹn sí yé pàrẹ̀pà ó ti gbowó ọpẹ́ ládùúgbò ọkọ̀ máa yẹ fanda ni wọ́n ní best of the best ládùúgbò rẹ̀ Ọlọ́run. ó dáa náà kí ni solution báyìí nìsín kí ló rò pé mo lè ṣe. tọ́wọ́n àpò owó ti wà ń bẹ́ẹ̀ ìmí sì wà. ṣé ìmí wà lónìí. àdàrẹ́ ti wà. tíyun náà ó sì bọ́ sí. jẹ́ n sọ fún ẹ níbi táwa ti nọ́mbà wèrè gan fún yàn nọ́mbà kódà téèyàn bá sùn lójú oorun nọ́mbà máa ń wá kódà tó wá rí plate nọ́mbà bó jẹ́ ìwòpò lu aṣọ báyìí tó wá ti wò ń bẹ̀ yé pa égbè èrò wàá gbowó ọpẹ́. ṣé lóòótọ́. tí n bá purọ́ kí àgbègbè sí. wo kó lè bá a mọ̀ nǹkan owó ńlẹ̀ fún yàwó mi owó ni mo ní lọ́wọ́ mi tí n bá kó ilé sí 20,000 ni tí n bá kó sí owó gidi ní mọ̀ gbà. owó ti dé. ṣé lóòótọ́ ni yọ wà. tí n bá purọ́ kò kí àgbègbè mi sí. ó já lọ. a lè lọ nísìn. orin tó wá ti yá ó ti yá náà nù ó já lọ torí kọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àná. yá lọ rẹ sí ó jẹ́ gbèsè.
oúnjẹ. ṣé kí ọjọ́ mo fẹ́ lọ sùn. Oorun bíi báwo? Ìgbà wo la jẹun tó ń sìn? Ọládélé, mélòó mo fẹ́ sọ fún ẹ pé téèyàn bá ṣe jẹun tán, ó máa ń ní sùúrù kí oúnjẹ yẹn kó digest ni. At least minimum of 1 hour kó oúnjẹ yẹn ráyè digest dáadáa kó tó lóun máa sùn. Alẹ́ yìí kàn rí bẹ́ẹ̀. Àti pé o ò tí ì lè sùn báyìí o, tó ra ní ọ̀rọ̀ láti sọ. Tí o rẹ̀ mí gan. Ọlọ́run ló mọ ọmọ tó fẹ́ bá mi sọ lálẹ́ ìbá ìtọ́jú ọlọ́run. Ọ̀rọ̀ tó pọ̀ la fẹ́ sọ. A ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ o. Kí la fẹ́ sọ? Nípa ohun mẹ́ta tó wà wájú wa náà. My dear, mo ti sọ fún ẹ wípé ẹni ọ̀rọ̀ táwa máa sọ kó jẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó wa ní ò ní tẹ̀sọ̀rọ̀ mi rárá. Ìgbéyàwó kẹ̀. Èmi ò rò bẹ́ẹ̀ o. Ládùúrú owó yẹn. Owó tó yẹ kẹ ṣé bí 500,000 péré ni. Ó ga ọ̀rọ̀ Ládélé. Ó yà mí lẹ́nu pé o lè máa sọ orú ọ̀rọ̀ báyìí 500,000 naira fún ìgbéyàwó. Owó yẹn ti pọ̀ jù o. John ọ̀rẹ́ mi ìgbéyàwó wọn àti àfẹ́sọ́nà ẹ̀ ó máa cost wọn ní 1.5 million naira. Èló ni ẹ sọ́wọ́ títí 500,000 táwa ń béèrè táwa fẹ́ lò. Ṣebí John àti àfẹ́sọ́nà ẹ̀ ló pé. Àwa yàtọ̀ sí wọn. Àwa ò gbúdọ̀ nánà apà bíi tiwọn. Ọládélé, a ní láti rántí ibi tá ti ń bọ̀. A dẹ̀ ní láti mọ ibi tá ń lọ. Ṣorí mọ̀ràn tí màá fún ẹ ni pé ilẹ̀ tó bá mi sọ̀rọ̀ ẹ̀ yẹn orí ẹ̀ gan-an ni ká lọ da owó yẹn sí. Ìyẹn ló ṣe pàtàkì ńsìn kò ń ṣe ọ̀rọ̀ gbéyàwó for now. Nǹkan tí mo fẹ́ yẹn òun náà ló máa ṣe gbẹ̀yìn. Wo ìrò ní choice nǹkan tí mo sọ yẹn gbogbo la máa ṣe. Ṣé tẹ bá ṣe tán ẹ̀dẹ̀ lè bá wa ń bedroom. Ṣé máa mú wálé ṣá bá mo ṣe fẹ́ sùn lálẹ́ ìbáyìí.